ó kọ lẹ́tà ránṣẹ́ ó tẹ wáyà ránṣẹ́ ìyálájé ló kọ lẹ́tà ránṣẹ́ ó tẹ wáyà ránṣẹ́ Fúnmilọ́lá ló kọ lẹ́tà ránṣẹ́ ó tẹ wáyà ránṣẹ́. Ẹ bá wa pè wọ́n wá. Ìyálájé mo rí pé ó kọ lẹ́tà ránṣẹ́ sí mi. Mo like ẹ lady tó fún ẹ ní story mi wọ́n pọ̀ wọ́n lè fún ẹ story mi. I'm a popular mo sọ fún ẹ náà I'm a popular person in Ìbàdàn. Mo popular o mọ̀ ni ìgbà tí mo ti wà nígboro mo sọ̀rọ̀ 18 years fún ẹ mo fẹ́ sáré ṣe kíní pápápá nítorí mo ń lọ bí iṣẹ́ máa wọṣẹ́ 6 o'clock. Ìgbà tí mo sọ̀rọ̀ 18 years yẹn mo bá wá sílẹ̀ 18 years yẹn èmi wà lóyìnbó ni èmi ò gbé sugar daddy wọn ò gbé mi escape kúrò Nàìjíríà nítorí pé mo lóyún ṣó ti yẹ èmi ò lóyún tí mo fi sá wọn gbé mi sá kúrò Nàìjíríà mi ìgbóyún sá kúrò Nàìjíríà ṣó ti yẹ nsìn mo wà life hello no rárá kí ló ṣẹlẹ̀ kí n má ṣe ṣó ṣé n pa ni kí n pa ẹ jẹ́ sáré sọ gbólóhùn tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ sáré fún ẹ jẹ́ 1 minute mi ní pẹ́ mi ní èmi kan lọ bí iṣẹ́ mi ní pẹ́ mo ti kí n má sọ ẹ jẹ́ n sọ ó ti ṣe àwọn kó ti gbé mi lọ sí memory lane oh my God wàláì Ìyálájé okay mo ti gbọ́ ó dà mo ti gbọ́ my hand is showing my hand is okay mo ti gbọ́ ó ń gbọ́ ó wà ẹbí ó gbọ́ ṣáà rí pé èèyàn kan ló pè mí sìn wọ́n pè mí ní Ìyálájé èsì ẹ̀ wà lẹ̀ bàbí kí before kí n tó wá fún ẹ ó yẹ kó mọ̀ wípé mo ní níkúlà fún ẹ mo mọ̀ pé mo ti rí èmi ti rí ìwé pé wọ́n ṣe fracas ẹni mo ti gbọ́ èmi nísìnyí ṣe ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣe wá dáná tó dèmi kọ́ ló ta sí ọmọ mi ló ta sí torí kò sí nǹkan tó kàn mí pẹ̀lú bàbá ọmọ mi tèmi àti ẹ̀ ti firalẹ̀ láti 1993 ṣó ti yẹ ń sin 92 93 94 ni mo ti fojú kan last tó fi jáde láyé mi ìfojú kan so ìwọ tó wá fún mi ní wọ́n fún ẹ ní story ó wá sọ story over 30 years ago okay mo ti gbọ́ wàhálà wọ́n bẹ̀ mí ni o ṣé o ti rí wọ́n pẹ́ bẹ̀ mí sìn wọ́n ní kí n pa ṣó fún ẹ Ìyálájé ọkọ ẹ àkọ́kọ́ mi ní lọ láì drop nǹkankan fún ẹ o story ọkọ ẹ àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ tó kú ó wà nílẹ̀ ọmọ tó gbé lọ Amẹ́ríkà oyún tó gbé wọ Amẹ́ríkà ìtàn ẹ̀ wà nílẹ̀ ibi tó ń gbé ẹ tó ṣèwé fún ẹ story ẹ wà nílẹ̀ kó lè mọ̀ pé ó wà nílẹ̀ fún ẹ wà láì èmi ò ní dákẹ́ fún wọ do you understand àwọn tó ń bẹ̀ mí ni wọ́n bẹ̀ mí o before kí n tó wá fún ẹ Ìyálájé mo mọ̀ kọ́lẹ̀ out ni mo rí pé manipulator ni ẹ mo rí pé bàbá ńlá manipulator òun ni ẹ mo ní onírọ́ ayé òun ni ẹ ó fẹ́ kí Muyideen lọ ẹni tí ó tó fèsì bully ó fẹ́ kí bọ̀ yẹn lọ para ẹ̀ ó wà lẹ́ fún ẹ o ní wàláì ó wà lẹ́ fún ẹ sórí sáìdì tó tiẹ̀ lọ yẹn ó tiẹ̀ dáa ìwọ ń sọ story fún mi pé bàbá ọmọ mi bàbá Yétúndé ó tún dárúkọ Yétúndé ṣé wọn pé mi kọ́ ló wá fún yẹn ṣé wọn pọ́ ọmọ mi lọ my daughter is 36 years old ọmọ tó wá fún is 36 years old ọmọ tó wá fún is 36 years old ṣé o ní pé bully ni ẹ mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ pé bully ni ẹ pé òun ṣe fracas ní tí mo fi drag ẹ nìyẹn drag tí mo drag ẹ kí mo fẹ́ káwọn èèyàn rí pé òun fi Muyideen ṣe fracas ó fi Muyideen ṣe fracas
Muyideen ó ti fi life Muyideen ó ti fi ṣe fracas nǹkan tí mo kàn fẹ́ káwọn èèyàn rí nìyẹn because you are not only defending Agbala Gabriel ìwọ ló ń bá Agbala gba owó a sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ó ti ní kó lọ máa dáwó wá kó máa dáwó ẹjọ́ ṣe ti gbẹ́jọ́ lọ sí court ṣé wọ́n ti arrest Muyideen tó sọ pé ó fún ní lẹ́tà ṣé wọ́n ti gbé Muyideen ó ti ní káwọn tí mo kàn fẹ́ expose ẹni and I'm going to expose you more if you don't stop. Sixteen. Gbogbo nǹkan ni máa fi bẹ́ẹ̀ jà. Gbogbo nǹkan ni máa fi. Ṣé orí tẹ́ bá pé 1 million ni mo sọ fún ẹ? 1 million. People are running away from you. Èmi Olúṣọlá mi ní sá fún ẹ. Ta ni ẹ? Ojú apá bàtà pàjìwìn jẹun etí ẹ. Ojú apá tẹ àwọn tó ń tiẹ̀ lẹ́yìn tó fẹ́ information. Ojú ní kú fún gbogbo yín papọ̀. Ó fi pọn mojo lèmi ọmọ Balógun ni mi wàláhì mi arógun má ti di èmi ò rógun sá ó béèrè mi dáadáa wọn àwọn tí wọ́n sọ fún ẹ wọ́n máa sọ fún ẹ bí mo ṣe gbóná tó nígbà tí yíyà tí wọ́n sọ yìí mo gbóná bí ajẹrẹ ni mo gbóná bí adókun ṣọgbọnà. Ìbọ èèyàn ló ń bá yan bí tí wọ́n ti ń báyàwó òun sùn ìwọ ní kófò kò ní ìṣòkó jáde wá kó wá máa parọ́ kó máa sọ pé òun ò rí kò rí bẹ́ẹ̀ ó wá ń fọlọ́pàá threatening ẹ̀ ó jáyé àwọn tí wọ́n pè mí tí wọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀yin pípù mi ẹ jẹ́ máa lọ ẹja fílẹ̀ jọ mi bọ̀kẹ́ tó sọ irọ́ di òtítọ́ ó máa pẹ́ wọn pé yóò onírọ́ lẹ́yìn yẹn máa ń pọ̀n lè ẹ̀yin onírọ́ wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n bẹ̀ mí lórí ọ̀rọ̀ ẹni ó fi pé bóyá kò sí mi ìlésì fọ́rọ̀ tó sọ ni story ẹ wà nílẹ̀ rẹpẹtẹ ìtàn ayé ẹ wà nílẹ̀ àtàwọn ọmọ ẹ fọ́tò àwọn ọmọ ẹ wà nílẹ̀ lọ́wọ́ mi gbogbo nǹkan àwọn ọmọ ẹ wà lọ́wọ́ mi gbogbo kò sí áńgù tó ní gbé wá tí mi níbẹ̀ wọ́n bá dín ọ̀rọ̀ máa bẹ̀ dọ́gba ìwà àti ta níwájú ta ni táwọn ológun yẹn fún ẹ tó nítọ̀bí òṣòro you think gentility of a tiger you think I'm lazy or I'm scared of what who. Package. Do you think I'm scared of you? Tí gbogbo yẹn máa sá fún ẹ fún bully ẹ o lè bully wọkẹ. O kéré náà àwọn tó lè bully mi. Ọ̀rẹ́ rẹ tẹ́jọ bẹ̀rẹ̀ ti ra mọ́tò. O wẹ́. Ìwọ sì ti ra táyà. Náà àwọn tó lè bully mi lórí social media yìí. Lọ bèrè mi wò. O wá gbé kọ́ọ̀lù ẹ̀. O wá délé wá ń pè pé òun drive lọ́wọ́ ní ojú. Lọ bèrè mi wò fún mi. Ìjẹ̀pórí ọ̀kadà ló wà. Ha! Wọ́n kàn panu Ajímọ̀bí adarada wọ́n bá wa fún ẹ abo ṣeré ni èmi ló fẹ́ máa bully ó wá sọ ó ń lọ you go for my daughter owó àti ẹlẹ́jọ́ lẹ́jọ́ mo máa instigate ẹ̀ débi pé mo máa push ọmọ yẹn ọlọ́ọ̀ṣẹ́ Europe lẹ́jọ́ wa àwọn ọmọ tó dé ń bully bàbá wọn ìyá wọn wà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ yẹn olórí burúkú ẹ̀ ìyàwó ẹ̀ tó ń bully wà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ yẹn. Instead tó yẹ kó jẹ́ káyé mọ̀ pé èmi àti pín gàrí láti 1993 94 ni mo fojú mi kàn last àwọn ọmọ ẹ̀ wà ní Europe wọ́n jọ máa drag ẹjọ́ máa fà tó máa tóra wọn máa help máa support wọn wàhálà tó ló fẹ́ yẹn máa bẹ gbé gbẹrẹgì kan náà máa bẹ wá wàhálà ó ṣe fracas ó ń support èèyàn so kí ni báwo ni information tèmi ṣe ń ní ẹ lára tó ń ta ẹ létí tó ń fọ́ ẹ lórí information tẹ́mi mú wá ṣe ń fọ́ ẹ lórí nítorí pé mi ò jẹ́ kó rí irọ́ tó ń pàpà òpùrọ́ ni ẹ manipulator ni ẹ manipulator ò ní ẹ mo kàn fẹ́ expose ẹ ni ọmọ pé ò ṣe fracas because kí ni ọmọ mi ní ṣe àti bàbá ọmọ mi kí ló ní ṣe nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ kí ni ìyàwó mufti àtàwọn ọmọ rẹ̀ ní ṣe nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ òun support èèyàn èmi ní support ẹ òun gbé tó mọ̀ wá èmi ń gbé tí mo mọ̀ wá báwo nìyẹn ṣe wá ń fọ́ ẹ lórí tó wá jo tó wá wọ́n ti ní máa sọ wọ́n ti bẹ̀ mí fún mi ó wẹ́ wàláì ó kéré gan ó kéré nínú ẹni tó lè gbé mi sáré ó wẹ́ nínú ẹni tó lè gbé mi sáré ó kéré nínú ẹni tó lè gbé mi sáré fún mi tó ló nírọ́ ni ẹ́ àwọn èèyàn ò dẹ̀ rí pípọ́ nírọ́ ni ẹ́ ariwo tí mo ń pa lórí platform ni pé kó o gbé ẹnu ẹ dákẹ́ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó dìpù gan ni bọ̀ tó ní pé o fẹ́ pa owó o ti sáré kémi àti ẹ wá ta 10 million owó ṣeré lórí ẹ yìí èmi àti ẹ máa ta o kémi wá kówó tèmi wá fún wọ
oníṣẹ́mi ń parọ́ ó bẹ̀rẹ̀ sí í ṣépè mo wá ń dá padà fún ẹ ó wá ń lọ sórí bàbá ọmọ mi ó lọ sórí bàbá ọmọ mi àtọmọ mi ṣé bí wọ́n lòún ṣépè tó ń sọ pé gbogbo nǹkan tí Bùkún sọ àbí wọ́n kọ́ lọ sọ lórí platform ẹ àbò tí o ní memory loss ní ṣé o máa ń gbàgbé nǹkan tó bá sọ ni ṣé o máa ń gbàgbé nǹkan tó bá sọ ni àwọn ọdún mélòó ni ẹ tó ti asáré tó ti tọ́pọ́lú ẹ ti Mufti oh my god mi like nǹkan tẹ́ ẹ ṣe fún mi like ẹ bá tiẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ bí 20 minutes mi like ẹ ok ó dàbọ̀ èèyàn bọ̀ ó wà lẹ̀ fún ẹ o. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.